Orí nílé lóko àti ní gbogbo ibi tí ẹ ti ń wò wá. Orúkọ ti tèmi ni Olórí Balikis Adéwálé. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, orúkọ ti tèmi ni Ìyáàfin Barakat Adéníjì aka Ebony Lọ́mọ. Lórí ètò Ayé Obìnrin, a fẹ́ bá wa sọ bí a ṣe lè ṣe ìtọ́jú àwọn ọmọ wa. Olórí, báwo la ṣe lè ṣe ìtọ́jú àwọn ọmọ wa gan-an? Ọ̀nà tí a fi lè ṣe ìtọ́jú àwọn ọmọ wa ó pọ̀ lóríṣiríṣi. Àgàgà àwọn òbí bìnrin, ẹ jẹ́ ká mójútó àwọn ọmọ wa bìnrin gẹ́gẹ́ bó ṣe tọ́ àti gẹ́gẹ́ bó ṣe yẹ. Àgàgà ká gbọ́mọ fún èèyàn bóyá ọmọ ọdún méjì, ọmọ ọdún mẹ́ta, ọmọ ọdún mẹ́rin márùn-ún. Ẹ jọ̀ọ́ ní torí Ọlọ́run, àwọn òbí bìnrin iṣẹ́ pọ̀ lọ́wọ́ wa láti ṣe lórí àwọn ọmọ wa. Ẹ dẹ̀ má yẹn ká máa fi àwọn ọmọ wa ṣọ́ ara ilé àbí ká sọ pé mò ń fọmọ ṣọ́ àti lágbájá. Ibi tẹ́lẹ̀ tó bá mọ̀ pé súnmọ́ wa tó wà nítòsí wa ní kí ká máa fa àwọn ọmọ wọn ṣọ́. Tó bá sọ pé bí tá à ń lọ bóyá à ń lè dé bọ̀ láti wá tẹ́kì wọn, láti wá mójútó wọn. Ẹ jẹ́ ká wá bóyá mọ́mì wa ni àbí sísá wa kan tó wà ní ẹ̀bàtà mọ̀ pé yes ó máa tẹ́kì wọn dáadáa fún wa. Ẹ ká fi wọ́n ṣọ́. So that ká má máa fa ọmọ aṣọ bachelor àbára lé. Tá bá fi ọmọ ṣọ́ra lé, à ń bring nǹkan tí ò dá, à ń bring it up lára àwọn ọmọ wa ni. Ká má máa fọ ọmọ wa ṣọ́ ọkùnrin àjèjì. Ẹ jẹ́ ká máa mójútó àwọn ọmọ wa bìnrin. Àwa òbí bìnrin iṣẹ́ kún lọ́wọ́ wa láti ṣe gan-an. Ká máa mójútó àwọn ọmọ wa bìnrin. Ká má máa fọ ọmọ wa ṣọ́ ara lé bóyá bọ̀dà tájù. Ẹ jọ̀ọ́ mo fẹ́ sáré lọ sọ́jà, mo fẹ́ lọ ra nǹkan. Ó wá fọmọ ṣọ́ wọn. Ọmọ bóyá ọmọ ọdún kò bá jẹ́ ọmọ ọdún mẹ́sàn-án kó jẹ́ ọmọ ọdún 12. Torí ò mọ èrò tí bọ̀dà tájù tó ní sí ọmọ ẹ̀ yẹn. Bóyá ibi tó ti sọ pé bọ́ aṣọ ẹ kó lọ wẹ̀, bọ́ pátá ẹ kó lọ wẹ̀. Ó mọ ibi àwọn òbí bìnrin ẹ jọ̀ọ́ tó ẹ jẹ́ ká mójútó àwọn ọmọ wa dáadáa, àwọn ọmọ wa bìnrin. Ó tiẹ̀ láwọn ó ní àwọn òbí kan wọ́n á ti wá sọ wọ́n á ṣe báyìí wọ́n á ní wá kiri lọ ọjà tó bá tà ń ṣọ́ọ̀bù ní tó wọn àfi kọ́ mọ́ kiri kó lọ pa mílíọ̀nù wọ́n á lórí kiri gangan lówó wà orí kiri gangan ni kiri kan wà tó bá ń rìn orí ìrìn lówó wà àṣà tó máa ń pè nìyẹn o pé orí ìrìn lówó wà orí ìrìn ni kiri kan wà dandan kọ́ ni kọ́ mọ́ yín kiri òbí ìgbà wọn ti gba ṣọ́ọ̀bù bọ́ ọjà tó ń tà ní ṣọ́ọ̀bù yẹn kò tẹ́ lọ́rùn kò wà satisfy àfi tó wọn bá tún kiri lọ ọ̀rọ̀ máa ń ṣẹ́tì náà mọ̀ pé tó bá ti tà lẹ́yìn ò ní jẹun tó bá ti ṣe kiri kan lẹ́yìn oúnjẹ kan oúnjẹ alẹ́ báyìí ló fi máa di owó oúnjẹ báyìí ló fi máa ṣe kiri kan àfi kó ta ní. Ẹ má jẹ́ ká gba àwọn ọkùnrin àjèjì láyè láti máa ṣe àwọn bóyá bọ̀dá alágbájá ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run tẹ bá ti fẹ́ ẹ má bá mi handle ọmọ yìí dáadáa o àwọn òbí kan wà bẹ́ẹ̀. Ẹ fọmọ ṣọ́ ara ilé ọkùnrin. Mo fẹ́ kí bàbá mi handle ó tí yìn kún. Ó tí yìn kún. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ìwọ tó bímọ ẹ ó mọ̀ pé ó ní kápá láti fi tọ́mọ ẹ ló ṣe bí. Má fi ọmọ fún bọ̀dá lágbájá láti bẹ́ẹ̀ tọ́, má fi ọmọ fún bọ̀dá támẹ̀dù láti bẹ́ẹ̀ tọ́mọ. Kó ìwọ tó bímọ ẹ ìwọ tó jẹ́ òbí bìnrin àìṣe wà lọ́wọ́ àwọn bàbá wa náà láti ṣe ṣùgbọ́n kékeré ni ti bàbá níbẹ̀. Ìwọ tó àwọn bàbá máa ti lọ síbi iṣẹ́ láàárọ̀ láti lọ́wọ́ àkọ́tà máa jẹ tá máa mú. Ìwọ tó jẹ́ òbí bìnrin jọ torí náà mójútó ọmọ ẹ dáadáa. Má sọ pé bọ̀dá lágbájá ọmọ ẹ yìí ó ti fẹ́ burú. Má sọ pé ẹ bá mi mójútó ẹ má bá mi bá wí tó bá jọ nítorí Ọlọ́run àwọn òbí bìnrin ẹ jẹ́ ká máa kíyèsí àwọn ọmọ wa láti ibi pátá ìdí wọn. Ọjọ́ tó ń ṣe menstruation ni ẹ jẹ́ ká máa mọ̀ iye déètì sí menstruation wọn tó máa bọ́ sí ẹ jẹ́ ká máa mọ̀ láàrin oṣù. Irú pátá tó yẹn ó ṣe pé bọ̀dá tájù sọ pé wọ́n ra pátá yìí fún mi. Ẹ má jẹ́ ká gba àwọn ọmọ wa obìnrin láyè láti máa ṣe bẹ́ẹ̀. Ìbẹ̀rẹ̀ ló ti ń wáyé fọmọbìnrin pé kó máa láti bẹ̀rẹ̀ lọ́sẹ̀ máa bá sùn láti bí 100 naira 20 naira láyé ìsẹ̀mọ́sí pé àwọn ọmọbìnrin wa gidi wọ́n sì kò sí future wife mọ́ lọ́wọ́ yìí nígbà táwọn òbí fún wa tá a take action tó tó lórí àwọn ọmọ wa tí a give action gidi lórí ọmọ mi báyìí ẹni bí tó ṣe lọ́tọ̀ tó máa tó ti wọlé láti mú fẹ́ lọ wo fíìmù ó ṣe wọ́n kókó bí ní tv ká ní tv fún àwọn ànilé ká máa lò torí GoTV wa ẹ̀bẹ̀ ni mò ń bẹ̀yìn bó tètè máa ra fóònù fún wọn ní irú sàkáwá ká má bá subscribe sórí ẹ̀ ká máa wọ gbogbo pro ẹni sọ bá fẹ́ kọ́ máa wọ́n bẹ̀ lọ́kọ́ gba fóònù àkájú láti play game ẹ tó láti ra fóònù fún àwọn ọmọ yín owó wà iṣẹ́ àwọn obìnrin ká tọ́jú ọmọ òun ló ṣe é pàwọ̀ obìnrin kò yẹ fún wa láti máa lọ ṣiṣẹ́ sálárì láti ṣètọ́jú àwọn ọmọ wa ni kọ́nà pẹ́ máa gbọ̀rọ̀ fún àwọn ọ̀pá kọ́nà pèsè láti wà ní ṣọ́ọ̀bù tiwa alẹ́ màá láyè mójútó àwọn ọmọ wa ẹ̀bẹ̀ ni mo bẹ̀yìn mo dẹ̀ rọ̀ yín ni ẹ jẹ́ kó máa fa àwọn ọmọ wa lẹ̀ láti 6 o'clock ẹni tí 6 o'clock ó ti tó kọ́ mọ́ wọlé lọ sùn bí ọ̀tí ẹ̀sùn kan wà nílé kọ́ máa wo fíìmù. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run àwọn òbí bìnrin àgàgà àwọn òbí tá máa fi ọmọ sílẹ̀ tá máa sọ pé à ń lọ sọ́jà àbá à ń lọ sí pátì ìyàkúdira à ń lọ sí Ìbàdàn tá máa fa àwọn ọmọ sílẹ̀ bóyá ọmọ ọdún 12 ìwọ náà ti tó láti mójútó àwọn àbúrò ẹ̀. Ẹ jọ̀ọ́ kò tọ́ sí wa rárá ṣé àmọ́rú ọkùnrin tó ń wọlé tì wọ́n. ṣé gbogbo pátì tẹ̀lé obìnrin lọ ni. kò ń ṣe gbogbo pátì o. kó tó bá ti dìyàwó lé kò ń ṣe gbogbo pátì ló gbọ́dọ̀ lọ ní gbogbo ìwé irọ́
kò ló tẹ̀ lòdì sí gbogbo tí olóbìnrin lọ wàá sọ pé torí pé ẹ ò fẹ́ ṣe lágbájá future ọmọdé ló ń bàjẹ́ ó ń pa future ọmọ ẹni àwọn ọmọbìnrin ẹ kò fi wọ́n lẹ̀ useless. jọ nítorí ìwọ tó jẹ́ òbíbìnrin mójútó ọmọ dáadáa láti bí ìkọ̀kọ̀ ara wọn mójútó dáadáa ọmọ ọdún mẹ́sàn-án nísìnyí gan wọ́n ti ru kókó ọyàn mo ti gbá ọmọ ọdún 12 ó ti bẹ̀rẹ̀ píríọ̀dù sóde rí bẹ́ẹ̀ láyé àwọn ìyá wa ọmọ ọdún 10 ọmọ ọdún 11 12 ní sí wọ́n ti ń ṣe píríọ̀dù ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo máa bẹ̀ wá mo máa rọ̀ wá ká mójútó àwọn ọmọ wa dáadáa àgàgà àwọn ọmọ wa bìnrin àwọn òbí bìnrin ẹ jẹ́ ká mójútó wọn dáadáa ẹ má jẹ́ ká bà future wọn jẹ́ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. níbi jù báyìí lọ lórí ètò Ayé Obìnrin orúkọ tí tèmi kò yí padà ìyáàfin Barakat Adéníjì aka Ebony lọmọ orúkọ tí tèmi náà yí padà olórí Balikis Adéwálé. ẹ má gbàgbé o láti subscribe sórí Saka Television lórí YouTube ó dàbọ̀.